èmi ni bàbá ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tó tún sọpọ́tì ọmọ ẹ̀ pẹ̀lú nǹkan tí ò ṣe tí ò dáa. ayé mi ti sọ fún ẹ láìmọye ìgbà pé tẹ bá fẹ́ ṣe fàájì báyìí ẹ máa lọ sí club apartment ti ṣe kó ṣáwà bẹ́ẹ̀ kí ló tó lọ síbẹ̀. ìyọ̀ tó ti ń bọ̀ láti ibì kan tó jẹ́ pé owó wà lọ́wọ́ ẹ̀ tí mo láwọn ọmọọṣẹ́ tó pọ̀ tó jẹ́ pé aṣọ ni mò ń tà ń gbà yẹn wá dẹni tí ò mọ̀ ọ́ ṣe mọ́ iṣẹ́ aṣọ yẹn ibẹ̀ ni kò ti yé mi sí àwọn tó wá ń bá mi ra aṣọ ń gbà yẹn tó jẹ́ àwọn oní tíátà àwọn rí mi náà wá sọ fún mi pé inú ọ̀dẹ̀ fọ́ ni o ẹ lè wá jọ ìwà mo ní èmi ní ọdún kan nígbà tá a wà lóòótọ́ kan àfẹ́sùn wọ́n ní pé a lè sùn reception wọn wá ní ká lọ wá bí tá a máa sùn ilẹ̀ dẹ́ ti ṣú èmi àtọ̀rẹ́ mi kan a wá bọ́ síwájú òtẹ́ yẹn a wá lọ kákò sórí ìbẹ̀rẹ̀ agáǹdì kan tó wà ń bẹ́ mọ́jú àbí ti àwọn ọ̀gá wa tó máa ti wá gbé ìwọ lọ ra gúdà méjì fún mi tí ó dẹ̀ sówó yẹn lọ́wọ́ wa àwa tá a ti jẹun tó ní ká lọ ra gúdà méjì báwo la fẹ́ ṣe àwa bọ́ síta a máa lọ tọrọ owó káàkiri pé ọ̀gá gbọ́dọ̀ mú gúdà nítorí tá a bàrà gúdà fún ṣètò ẹ̀kọ́ fún wa a lè ṣe. wọ́n á tún wò pé ṣémi náà lè ṣe sinimá láyé mi tí mo wá ìṣà àbúrò mi kan bá ní January òun kì í ṣiṣẹ́ ló bá yá mi 300,000 n bá kó lé fíìmù n bá kó ilé fíìmù ẹni tó yá mi lówó fún oṣù kan ẹbí ló pé wọn ti polówó fíìmù lọ́dún kan ẹlòmíràn lè tọ́ka sí ọmọ méjì mẹ́ta tó tara àwọn sórí rẹ̀ èmi o mo sì lè tọ́ka mẹ́rin tó tara àwọn sórí rẹ̀ tó gbìyànjú dẹ́ mọ̀ tó jọ ọmọ tí gbogbo èèyàn mọ̀. mo ṣe sinimá Bámidélé Àgbòrò sinimá ńlá sinimá tó láàmìlaka ni sinimá tó fúnyàn lọ́pọlọ tó fúnyàn lẹ́kọ̀ọ́ tó fúnyàn lóye kí ló wà nù sinimá Bámidélé Àgbòrò èmi ni bàbá ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tó tún sọpọ́tì ọmọ ẹ̀ pẹ̀lú nǹkan tí ò ṣe tí ò dáa. ayé mi ti sọ fún ẹ láìmọye ìgbà pé tẹ bá fẹ́ ṣe fàájì báyìí ẹ máa lọ sí club apartment ti ṣe kó ṣáwà bẹ́ẹ̀ kí ló tó lọ síbẹ̀. nítorí pé wọ́n ti lówó lọ́wọ́ wọ́n ti jẹ́ èèyàn wọ́n ti nípò wọ́n máa ń bèlè pé gbogbo nǹkan táwọn bá ti ṣe núùlù àṣegbè ni ṣé àwọn ìgbẹ́ kò sẹ́ni tọ́lọ́hún ò lè mú àfẹ́tọ́lọ́hún báyìí ti dà sáyé nìkan ni ò lè mú àwọn wá ń ṣe kí ni à ń ṣe ọmọ yẹn ń ṣe níṣe pé bàbá mi wà ńbẹ̀ bàbá mi tó báyìí dà báyìí tó fi di pé wà ní skul tí ò ní fojú síwèé kò fojú sẹ́kọ̀ọ́ lẹ́kṣọ́rà tó tún ṣe kí ni tó tún ń bẹ lọ́hùn káyé ẹ̀dá tó tún kọ́ níwèé ó tún lẹ́kṣọ́rà yẹn ó tún sọ́dọ̀ ta ẹ̀ tó di extent tó jẹ́ pé ó mú ọmọ lẹ́kṣọ́rà yẹn ó lọ fipá bá alájọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ burúkú tó jọ ń kóra wọn káàkiri tó ń ṣe kí ni tó ń ba ayé jẹ́ tó ń discourage gbogbo àwọn ọmọ mi tó yẹ kí wọ́n kọ́ ẹ̀kọ́ látara àwọn ọmọ olówó gangan ló ń ba ayé jẹ́ wọ́n wò pé bí kan sọ pé ikú ń súnmọ́ ọmọdé ń súnmọ́ kú àgbà ń sáfún kú ikú ń súnmọ́ tẹ́wọ̀n káwọn ọmọ olówó wọ́n máa ṣèṣe pé ayé fàmílétè ń tutọ́ ni ayọ̀ náà ló dẹ̀ máa ń pààyàn ẹ wo bí kò sẹ́dà tó máa ṣe kàsùn láyé tí ò ní jí bẹ́ẹ̀ sàn ẹni tó bá dẹ̀ ìrìn àkàṣù ni wọ́n máa pọ̀ nípọn ẹ̀kọ́ ni kò sí nǹkan tí wọ́n ṣe láyè tó já ṣe gbé. orúkọ mi ni Jimoh Ọláyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Yemkem gbajúgbajà òṣèré onítíátà ni mí tọkùnrin mọ̀ tóbìnrin mọ̀ tọmọdé mọ̀ àgbàlagbà mọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba iṣẹ́ tíátà yìí ìgbà tá a ti wà lẹ́nu ẹ̀ náà ó ti pẹ́ ó dẹ̀ ti ṣe díẹ̀ náà nígbà tí máa bẹ̀rẹ̀ ìgbésí ayé mi tí mo jáde secondary school torí mi láǹfààní àti kàwé síwájú wọ́n á gbéṣẹ́ kí ni mo lè ṣe iṣẹ́ méjì ni mo yàn láàyò pé bóyá kí n máa ta pákó àbí kí n máa ta aṣọ bọ̀lá ọlọ́ṣà ni kò jẹ́ kádàrá mi bí aṣọ yẹn ló bá lọ mo wá ń ta aṣọ yẹn mo láwọn ọmọọṣẹ́ tó pọ̀ Ọlọ́run jẹ́ kí gbogbo iṣẹ́ máa gbèrú mo rò pé bóyá kí mo ti kí ni mo ti délẹ̀ lérè pé Ọlọ́run ti dá mi lọ́lá tán lójú ara mi àmọ́ Ọlọ́run jẹ́ ká rí ìṣòro ìgbà tí táwọn yìí máa dé èmi gan fúnra mi ò expect ẹ̀ wá dẹni tí ò mọ̀ ọ́ ṣe mọ́ iṣẹ́ aṣọ yẹn ibẹ̀ ni kò ti yé mi sí àwọn tó wá ń bá mi ra aṣọ ń gbà yẹn tó jẹ́ àwọn oní tíátà àwọn rí mi náà wá sọ fún mi pé iná ọ̀dẹ̀ fọ́ ni o ẹ lè wá jọ ìwà mo ní èmi níbi iṣẹ́ tíátà àwọn oní tíátà kan ti fẹ́ lu lé mi rí tí mo sọ pé ta ló mẹ̀yìn rí tí mo lé wọn dànù nígbà tí màá dénú tíátà àwọn jọ ga mi wọ́n fẹ́ bú mi pa ṣé iṣẹ́ tíátà yìí ìgbà tí màá bẹ̀rẹ̀ èmi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn mo rò pé nǹkan tí wọ́n máa dé bẹ̀ tó kàn máa ṣe kíni tó máa mú jẹ lọ́wọ́ kan àmọ́ iṣẹ́ tí wọ́n máa ń ṣe láyé yìí tí ó bá ti láfaradà iṣẹ́ yẹn máa lé dànù ni ohun tójú wa rí pọ̀ nígbà tí mo débẹ̀ wọ́n kàn máa ń kó wa sẹ́gbẹ̀ẹ́ kan pé ẹni tíṣẹ́ bá ti kàn wọ́n máa wá pìkì ẹ̀ ni
wọ́n á wò pé ìjọ òun fẹ́ ṣe gbélé ìdákọ́ tí mo wá kọ́ mi ì tí mọ̀ báyìí mo wá wò pé kémi náà máa tẹ̀lé wọn kí n máa ṣe kúrú kí n máa ṣe gbogbo ẹ̀ ìgbà tí máa kọ́ bẹ̀rẹ̀ kúrú mo bẹ̀rẹ̀ lightman tí mo bẹ̀rẹ̀ iná kọ̀ọ̀kan fẹ́yàn kan ni a máa dúró ti ná yẹn gbogbo ìgbà tó bá máa fi ya fíìmù a máa dúró ti ná yẹn ni bí iná yàn bá jó iná tó ń gbé fún ẹ tó bá ti jó owó iṣẹ́ ló máa fi ṣe. ẹ òdìjọ́ kan mo bá wọ súùtù wa nígbà tí mo wọ súùtù débi ná wọ́n bá fún mi owó oúnjẹ lọ́dọ̀ kọ̀ọ̀kan máa ń fún wa wọ́n bá fún mi lówó oúnjẹ wọ́n bá fún mi lówó oúnjẹ lọ́dún náà lọ́hùn nìyẹn wọ́n bá ní ká bẹ̀rẹ̀ ṣe ń bá wọ súùtù ọ̀gá mi bá ní àbẹ́ wa gbà mí ẹ wòran eléyìí tó wọ súùtù wà tọ́ná nítorí ọ̀ṣẹ́ máa fi ń bú mi dọ̀la pé ẹni tó kọ́kọ́ wọ súùtù tọ́ná nù ní tíátà ní Abẹ́òkúta yemkemu ni ìlú náà fún wa lówó oúnjẹ àìmọye wọ́n máa sin wa mọ́nu location bus bíi Sunday ní lége báyìí ni àdèmàgbà kámú bẹ́ẹ̀ náà ni. ìgbà tí mi ti bẹ̀rẹ̀ kúrú tí mo sọ yìí tí èèyàn bá wà nínú hòtẹ́ẹ̀ wọ́n ṣe máa wá píìkì wa lẹ́yọ kọ̀ọ̀kan yẹn tó bá dalẹ́ kó síbi tá a máa sùn. ní ọdún kan nígbà tá a wà lóòtẹ́ẹ̀ kan àfẹ́sùn wọ́n ní pé a lè sun reception wọn wá ní ká lọ wá pété a máa sùn ilẹ̀ dẹ́ ti ṣú. èmi àtọ̀rẹ́ mi kan a wá bọ́ síwájú hòtẹ́ẹ̀ yẹn a wá lọ kákò sórí bẹ̀rẹ̀ gáǹdì kan tó wà ń bẹ́ mọ́jú ìgbà tí ilẹ̀ mọ́ àtúnwọnú reception hòtẹ́ẹ̀ yẹn lọ padà bàtà débẹ̀ kí la tún ṣe àtúnsáré ṣọ́wọ́n èèyàn àtúnwẹ̀ àtúnjókòó sí reception yẹn bí pa àṣẹ̀ṣẹ̀ dé ni ẹni mílíọ̀nù fẹ́ ká fún àbí àìmọye ìgbà tí ò ní sówó mọ́tò lọ́wọ́ wa jẹ́ pé a máa fi ẹsẹ̀ rìn ẹni bá mọ Àgbẹ̀lọba dáadáa kí wọ́n máa fẹsẹ̀ látà Àgbẹ̀lọba sí òkè láǹtòrò torí pé kí ni torí pa fẹ́ ṣe tíátà ẹ̀ náà ni àwọn ọ̀gá wa àdẹ̀gbọ́dọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu àbígbà tá a máa wà ní burial ground gangan tá a máa wà ń bẹ̀ mọ́ jù èèyàn tó ti ń bọ̀ láti ibì kan tó jẹ́ pé owó wà lọ́wọ́ ẹ̀ tí mo láwọn ọmọọṣẹ́ tó pọ̀ tó jẹ́ pé aṣọ ni mò ń tà ń gbà yẹn gbà tí nǹkan dẹ̀ rọ̀ mo bára mi nídìí iṣẹ́ eré orí ìtàgé tá a dẹ̀ ń yí mọ́ bẹ́ẹ̀ létà mo dẹni tó ń ṣe fídíò club ló sún mi débi iṣẹ́ tíátà nígbà tó sọ pé wọ́n máa ń múyàn ẹni tí ó bá ti ní ráìtì nǹkan kan bẹ́ẹ̀ yẹn àbí ti àwọn ọ̀gá wa tó máa dé wá gbé ìwọ lọ ra gúdà méjì fún mi tí ó dẹ̀ sówó yẹn lọ́wọ́ wa àwa tá a ti jẹun tó ní ká lọ ra gúdà méjì báwo la fẹ́ ṣe àwa bọ́ síta a máa lọ tọrọ owó káàkiri pé ọ̀gá gbọ́dọ̀ mú gúdà nítorí tá a bàrà gúdà fún ṣètò yẹ kọ́ fún wa a lè ṣe bó ṣe yẹ kọ́ nífẹ̀ẹ́ wa a lè ṣe bí mo ṣe dàgbà tó yìí náà ó ní mo ṣe kí ni máa lọ sílé àwọn ọ̀gá mi máa bá wọn roko máa bá wọn fọṣọ máa bá wọn fabọ́ oúnjẹ tí mi ò jẹ ń bẹ̀ àbí lọ́tọ̀ ọ̀gá mi kan fẹ́ travel tẹ́nìkan lọ ṣí omi ilẹ̀ tí omi ti wá wọ gbogbo inú ilé tó dẹ̀ yẹ pé fíìsà wọn ó wà nínú ilé ń bẹ̀ tó pè wá lóru ganjọ pé táwọn ti ta ọ ká máa bọ tààrọ́ débẹ̀ agbọ́n mi mọ́jú ni tẹ́tẹ̀ location bus yẹn ló máa ń dùn mí jù wà á ti dúró báyìí pé ó yẹ kó wọlé wọn á ní ace tó oníṣẹ́ ibi tá à ń lọ ẹ̀ ní ìyàbọ̀lẹ̀ bàbá ẹ̀ ẹ̀ orí kìí ẹ̀ ṣe máa rí àbíjọ́ tí ẹgbẹ́ mi tó embarrass mi tí mo ti fọkàn sí pé òun ló máa gbé mi ọ̀hún tá a bá ṣiṣẹ́ tán lóru yẹn ọ̀hún ẹ wá wò ká ṣiṣẹ́ tán ní òru gànjọ́ kéèyàn má gbéyàn ẹ wá wo bẹ iye tí wọ́n máa fẹsẹ̀ rìn lóru kó tó délé tí ìpọ́n fẹ́ gba hòtẹ́ẹ̀ fún yàn bàbá dẹ̀ jàjà fún wa lóòtẹ́ẹ̀ náà a máa wà nílẹ̀ tá a máa sùn náà ni location wa máa ń pọ̀ sí jù ń gbà yẹn tí ó bá jẹ́ Pijak Hotel á jẹ́ Holiday Inn níta ọ̀sẹ̀ ẹni bá mọ̀ ta ọ̀sẹ̀ dáadáa tó dẹ̀ mọ̀ Kwai Road tó bá mọ̀ nà ọ̀sàlẹ̀ odò gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn wọ́n á rí pé bíríìjì kan máa ń pè ní bíríìjì Àrò ó yá mi lẹ́sẹ̀ tó tí n bá ti nà lórí ẹ̀ báyìí wà àmọ́nà wà mo ti já síta ọ̀sẹ̀ mo ti dọ́hùn nìyẹn ẹni bá sọ fún pé mo fẹsẹ̀ rìn wá ní ìjọ kan mo wá débẹ̀ ebi ń pa mí kò sówó tí màá fi ra common pure water kò sí nínú holiday yẹn wọ́n ní àwọn ẹ̀rọ kan báyìí tó jẹ́ bí bọ́ọ̀ rọ́gọ́ bọ́ sí díẹ̀ mo ṣì díẹ̀ mo mú sí náà ẹ mọ̀ pé ebi ò ṣe é fi wé omi máa gbé kí ni mo lè ṣe àgbọn kan wà nù holiday wọn gbọ́dọ̀ rí wà pé à ń kágbọn wọn mo wá lọ dúró tíbi àgbọn yẹn mo wá mú ẹsẹ̀ mi má ṣe báyìí gbà mo fi ń ta àgbọn yẹn pa pé kí kan ṣáà tiẹ̀ jábọ́ ọlọ́ṣà gbàdúrà mi bí kan ṣe jábọ́ nìyẹn mo ṣàbọ̀ sí kọ̀rọ̀ mo pílẹ̀ mo ṣe gbogbo ẹ̀ mo ṣàhàn jẹ mo mú mi sí i ló ti yé sílọ̀nsì náà ọ̀gá mi tún wá dé ta ló pè é sí location yìí ta ló dágbére fún ìdàgbére fẹ́ni kankan sàóyá máa lọ mo tún fẹsẹ̀ rẹ̀ padà nígbà tó lé mi kú ńbẹ àbí táwọn ọ̀gá kan bá dé tó bá rán wa iṣẹ́ ó lè jẹ́ láti holiday yẹn dé ìta òṣì náà ẹsẹ̀ la máa lọ fi bá wọn ra oúnjẹ lọ́dọ̀ ìyá sáyé dáńtà òṣì tá a tún máa ṣe kí ni tá a tún máa fẹsẹ̀ rẹ̀ padà àmọ́ oúnjẹ tó bá jẹ kù ọlọ́run á jẹ́ kó bọ́ sí wa lẹ́nu bí kọ́ṣà ti jẹ́ kù wọ́n dẹ̀ lè pè wá la máa ń bẹ lọ́hùn ní gbogbo gbà yẹn àbọ̀gà tó bá òṣùṣù tó bá ní kẹ́ gbà ó ti yé
àṣà máa ń bẹ lọ́n pé wọ́n ṣáà jẹun yẹn kùn gbá yẹn náà ni bí ọkọ tèmi àti ìyàwó mi jọ ń sọ̀rọ̀ nulẹ̀ tí n bá délé ká ní máa dára ẹ láàmú bó o ṣe lọ náà ló ṣe bọ̀ òkú lówó múlẹ̀ rí o ṣe kìnnì kan rí ebú yẹn máa ń pọ̀ débi pé máa máa wá ronú tí n bá ti ọjọ́ tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ní fún lówó mọ́kàn fún ní 100 naira tí n bá ti dé ṣé táwọn ẹgbẹ́ múlẹ̀ rí kìnnì kan ẹmọbìnrin owó yẹn padà dé 1000 àmọ́ kó tó gbà yẹn nígbà tí mo mọ̀ pé kò sí nǹkan kan ebi dẹ̀ máa ń pa mí mo wá ra ike ọ̀dà tí n bá ti rúkọ tó bá ti ṣùjọ báyìí màá wá fi ra gàárì máa gbé sínú ọ́fíìsì mi tí n bá ti kọ́kọ́ dé láàárọ̀ báyìí mo ti ní kọ́ọ̀pù kan ní kọ̀rọ̀ máa kàn mú gàárì máa kàn bòdúwọ̀ kan sí ni máa kàn tù pí ọ̀tà sí ni ṣáṣá máa kàn mú ni tí n bá ti mú máa dún síta Ọlọ́run bá ṣe àwa máa wojú Ọlọ́run ṣe Ọlọ́run bá ṣe ààrẹ ni fún wa lóòótọ́ máa fi jẹ̀wà àti búrẹ́dì tàbá màlà tí ó bá dẹ̀ sí náà kò sí ní torí iṣẹ́ tíátà yìí kò sí nǹkan tó fẹ́ dowó fún yàn bẹ́ẹ̀ nígbà tó wá bá dé pé mo wá tún wò pé ṣé mi náà lè ṣe sinimá láyé mi tí mo wá ìṣà tí o bá béèrè pé ìrọ̀lẹ́ fi ṣe fíìmù 1 ní 500 1 million nǹkan nígbà yẹn 1 ní 500,000 1 million kìíní kan mo wá kí bá àwọn ìfẹ́ rí èmi tí mi rówó jẹun mo fẹ́ ṣe fíìmù Ọlọ́run ṣeun àbúrò mi kan bá ní January wo kì í ṣiṣẹ́ ló bá yá mi 300,000 n bá kó lé fíìmù n bá kó ilé fíìmù ẹni tó yá mi lówó fún oṣù kan ẹbí ló pé wọn ti polówó fíìmù lọ́dún kan ẹ tó lówó dẹ̀ ń dá mi lámo fẹ́ gbowó ẹ̀ ó wá di pé ọmọ ìyá mi tá a jọ ń rẹ́rìn ó wá di pé àwa ká mi mọ́lẹ̀ wá di pé ó yọ báyìí máa gbà báyìí ayọ̀ báyìí máa gbà báyìí mo wá tó pe ọ̀gá mi tó bá mi ta fíìmù pé ẹ̀sà ẹ̀bùn lọ́dọ̀ mákẹ́tà mi ta fíìmù ẹ̀jẹ̀ lọ́mọ fẹ́ lómi mo tó ṣe ìwo mọ́tò àtúnjọ gbéra tó dóye Ìdúmàtà ní wá tó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi ìjọ tí fíìmù mi wá jáde mi ò mọ̀ pé tó ti jáde mo kàn ṣáà gbọ́ pé wọ́n ní fíìmù yẹn jáde mo bá tó fò ó di Ìdúmàtà ọ̀gbẹ́ni mákẹ́tà owó mi dà àṣẹ nìkan náà ló tún yẹ òun náà lówó tó fi lè produce film ìyẹn dúró ó ń fẹ́ kó máa tà kó máa kó fóun bá mọ ọmọọṣẹ́ mi kan lọ́gbọ̀n yẹn bá bẹ́ sórí gbogbo fíìmù ló bá ń da gbogbo ṣọ́ọ̀pù wọn rú nígbà tí wọ́n bá sọ pé àwọn àfún wa lówó yẹn ìjọ kan mo gbọ́ 100,000 ìjọ tí mo tún kí ìyàwó mi lọ bá mi sínwó wọ́n tún fẹ́ fọlọ́pàá mú ìyàwó mi pé tóun ló tajà fún wọn ni ẹ wo oríṣiríṣi nǹkan yìí má pọ̀ gan ṣé báyẹn ń ṣe yìí náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mákẹ́tà náà jẹ wá lówó tí àròwó yẹn gbàdé ní Ọlọ́run la máa fi ń mì iṣẹ́ rí tójú yàn rí yẹn ó wá ní ìpele ni ọ̀tọ̀ nígbà tá à ń kọ́ṣẹ́ ọ̀tọ̀ nígbà tá a tún dọ̀gà síbi tá a tún ṣe wà yìí bá a ṣe wà yìí náà ojú ṣe ń rí tí ká dé location kan ká fẹ́ ṣiṣẹ́ àwọn ọmọ tó ọmọ ibi tá a ti ṣe kìíní á ní pé ẹ má yẹ kí n gbọ́ kí jẹ́nẹ́tọ̀ yìí dún bẹ̀ yẹn o tó bá dún pẹ́rẹ́ àárín tó ju yín máa rí mo ti lọ bí ọkùnrin tó jẹ́ pé ìjà làǹjà mẹ́tọ́ fọ́gi mọ́ wa lórí pé àní rékọ́dù fún àǹfààní ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà mi rèé 08063220364 08063220364 bẹ́ẹ̀ náà ni Facebook àkáǹtì mi olayemijimo10@yahoo.com ọláyẹmíjímọ́10 yẹn náà ni mo lò ní Instagram mi òun ni mo lò ní TikTok mi náà fún àǹfààní tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní gbogbo ibi tí mo sọ yìí ṣe rí fún àǹfààní àwọn ọmọ kéékèèké àtàgbàlagbà àtàrúgbó àtòmídán àtọkùnrin àti bọ̀rọ̀ kìnní tó bá fẹ́ kọ́ṣẹ́ eré orí ìtàgé àwa náà gbìyànjú láti lè ṣe kíni láti lè kọ́ àwọn èèyàn nítorí pé iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó bá ń lé ọmọdé sẹ́yìn kò ń ṣe ọmọdé nìkan tó bá ń lé èèyàn sẹ́yìn ó fẹ́ kí iṣẹ́ yẹn parun ẹlòmíì ò lè tọ́ka sí ọmọ 2 mẹ́ta tó tara wọn ṣoríire èmi o mo sì lè tọ́ka 4 tó tara mi ṣoríire tó jẹ́ pé wọ́n lè máa sọ pé ta ló gá ẹ̀ ní indọ́sírì tí gbogbo èèyàn dẹ́ mọ̀ lójú ọmọ tí gbogbo èèyàn mọ̀ mo sì lè tọ́ka 4 Ìfẹ́dayọ̀ Rúfáì ọmọọṣẹ́ mi ni Anna Ọláyínká ọmọọṣẹ́ mi ni Ọdúnládé Ọlámídé ọmọọṣẹ́ mi ni dìrẹ́kítọ̀ gbangba dìrẹ́kítọ̀ ńlá Wàsíù Owóyà ọmọ iṣẹ́ mi lòun náà kò sẹ́ni iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe láyé yìí èèyàn máa ṣe kíni á farakulẹ̀ ń bẹ̀ kó tó lè jẹ́ èèyàn nìyàn ẹ ti gbọ́ àmọ́ tó ṣe kókó jù ni pé èèyàn jẹ́ èèyàn tó bá lè kà tó lè kọ́ tó ti yé yín ó tún máa help dáadáa àmọ́ tó bá ti ń bọ̀
gbìyànjú kó ní ìrètí kó dẹ̀ mú ọkàn ẹ̀ ṣinṣin pé ibi tí mò ń lọ yìí èmi náà sẹ̀ mo fẹ́ lọ jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni Ọlọ́run á lè jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.